That is the son. That is the son who happens to be the driver of Baba. Ìjọba ló yẹ ṣẹlẹ̀ gan. So a lọ pati ní alẹ́ àná. Lánàá pati ní bolẹ̀ lọ sí pati yẹn. Ìgbóròkò okay. Ìgbóròkò ṣọ́ọ̀ṣì okay. So aṣọ wa ń bọ̀ ọ́lẹ́. Bàṣẹ wa ń bọ̀ ọ́lẹ́ aṣọ wa dé ìtọ́jà. So àfihàn sáré mo fi ń sùn. Bẹ́ẹ̀ wọ́n ní ìjà kan tẹ́ pé ó ti bá wọn jà tẹ́lẹ̀. Wọ́n kò já ẹni jókòó ìyàwó àti ìkù ní ìtọ́jà. Okay. So òun ló wá jà nínú wa ló wá kí mi. Kò kí wa tẹ́lẹ̀ ó bá wa jà ní bí ó kọ́ fámìlì àbí wọn láti Saturday. Okay. So mo ti wá kí wa èmi náà wá dá lóhùn. Wá dúró ń wo bí àbá wa ní mọ́tò àbá wa jọ́wọ́ sí. So àwa lọ bàṣẹ wa dé lọ́ba àjẹkọ̀ wá dé síwájú ta. Lóye ṣe díẹ̀ bẹ́ẹ̀ làjá ṣe ń gbọ́ pé ajá ń gbó ta ilé bó wọn ṣe gba ibà jáde ni wọ́n á fi kàn bojú ibà. So wọ́n fún wọn fi ìkan náà tó kéré lára wọn ní tóbi lára wọn. So mo bí gbogbo ẹbọ lè ta èmi ìwà dúró díẹ̀ mo ṣe ń fa lóde yẹn wọn kò mú bí wọ́n ṣe pé mo dún ẹ̀ wọ́n kò nà gbọ́n direct pa èmi wá fi sá lọ síta mo sá lọ síta àdì mo lọ sá nínú yàrá ìyẹn bàbá mo yá fún yàrá wọn mú lẹ̀kùn yẹn òun wá fẹsẹ̀ ń gbálẹ̀kùn yẹn gbà bó ṣe fẹsẹ̀ gbà yẹn ẹlẹ́kẹta wọn wẹ́ padà wá jò ní kó má fẹsẹ̀ gbà èmi wá sá padà wá pé kí ló ṣẹlẹ̀ pé kí lẹ fẹ́ ṣówó lẹ fẹ́ ní wọn kò fẹ́ ìṣòro tí wọ́n kàn nà gbọ́n gbà àwọn ìnàmọ́ sí mi mo ṣe fò dàrú nìyẹn. So ebi mi ṣe fò dàrú mo wá lọ bá àwọn security ọ̀rẹ́ tí mo fi mú ìdìbò ilé ìmú ẹ̀kọ́ so èmi wá lọ bá àwọn security tó wà ní ìlú pé ìkan bá ìṣẹ̀lẹ̀ wọn kẹ́ ìwòlé kó máa wá wọn so wọn míì àìró ń bà wọn míì wọn ní. ìyẹn àwọn local security tó wà ní òde yambi. ìyá wọn wá lè jáde iye ẹ̀kọ́ tó máa yìnbọn wọn tó máa lè ṣùgbọ́n sókè gan wọn rí ìbọn lè sókè èyí tí wọ́n fi gbé ọ̀gá lọ àdèmọ́lẹ̀ ṣe ń gbé lọ ìyá wọn kékeré ló wá pàṣẹ wọn pé kò síbi tí wọ́n ń gbé lọ. ìyá wọn kékeré ìyá ọwọ́ ìyá wọn kékeré ni. wọ́n wá fi àdá gé ọwọ́ ẹ̀. yé. ìbọn náà fi tọwọ́ wọn sọ wọn aláàánú ni làwọn ayọ̀ṣọ́ ní ẹsẹ̀ mi sì báyìí. ọlọ́run o what a woman iṣẹ́ ni wọ́n gbọ́dọ̀ gbé bàbá lọ pé òun ò ní gbà bàbá o. àwọn mẹ́ta ló wá sí ìgbà ìgbà pọ̀ àwọn mẹ́ta wà lẹ́yìn ìbẹ̀rẹ̀ náà. So gbàtí mi sá lọ mo ti lọ pàdé wọn mẹ́ta lọ́hùn nínú ó wà di mẹ́sàn-án báyẹn. You will see what is going on here. Women are perpetual revolution. And it is that element in the whole world which continually destroy and recreate. Women can make your life, women can develop your life. You will see what they have just told us. They said in the course of taking Baba away, they said the last wife said, no, you cannot take him away. Onyi bansu boli. Bokuno. Ọ̀run ere yi o. Ojú ban. Look at it o. Uli ọmọ me di wa o. Múra. Aya wọn bá onyi ban sa ya. Owe be. Múra. Onyi bansu boli. Moku. Agbádá kábíyèsí fìlà ẹgbẹ oúnjẹ yẹn jẹ ẹyin ní ibẹ yìí. Oúnjẹ kábíyèsí jẹ. Bẹ́ẹ̀ni òun. Ẹ ọbìnrin jẹ kẹrí yẹn. ẹwọ ẹjẹ wọn eré yẹn. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbí tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Orí mi bọ́ sí láti jẹ́. Àwọn ojú oúnjẹ náà. Àwọn ojú oúnjẹ máa ń jẹ́ ìbọ̀ bẹ́ẹ̀ gan wọ́n ti jòkó wọ́n jẹ́ rẹ̀.
ìfúyà ọkọ̀ máa dé oúnjẹ oúnjẹ. Àwọn òmùgẹ̀dẹ̀ oúnjẹ náà wọ́n jẹ. Wọ́n kó fóònù. Àwọn kó fóònù mẹ́ta ó ní. Ewé òsín pọ̀ sí bàbá gèdè àwọn tó kó. So I know the police will do the necessary things. We do the necessary things. These are hungry elements. I told you that is the only prayer that we can be rendering now. It is a pity. So for those of you who are saying you don't know Papa, don't worry. That is Oba Adeniyi Adelano Emmanuel Oloriya of Ode Oriya Ologundudu 4. Yes, Ologundudu 4. Òun wá bẹ́ẹ̀ gbé òun ti gbé oúnjẹ kábíyèsí jẹ ẹ̀hún gbé òun jẹ oúnjẹ ọkọ wọn ọmọdé yẹn ẹ̀hún gbé òun jẹ ẹ̀dàbọ̀ ìbámlá o. So it is erroneously bad. I told you. This idea is so barbaric, it's so outdated, it's rejected, it's denounced, it's accursed, it's excommunicated, it's archaic, it's downgrading in our kingdom. So all our royal fathers should please stand up and say something powerfully tangible. Let them brainstorm on how we can solve all these ugly shenanigans. Tọ́ ẹ̀yin wa káàkiri gbogbo àgbálá ayé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí. Tó rá mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa. Kí ni ẹ̀yin náà ní lérò ń gbà? Ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí. Torí nǹkan yan o búburú ò ní dálù wá. Ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀. A tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ń bá wa like ẹ̀, tẹ́ ẹ̀ tún bá wa share rẹ̀, pàápàá jùlọ tẹ́ ẹ̀ tún tẹ subscribe button. Lágbára Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé orere la máa já sí o. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù. Ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa. Búburú ò ní dálù wá o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀. Ẹ ṣé tẹ́ ń bá wa wo fọ́nrán wa.